alẹ́ ẹjọ́ yẹn èèyàn kan kò pè mí mọ́. The last message I left for Tọ́pẹ́ ní alẹ́ yẹn nígbà tí mi ò gbọ́kọ̀ wọn. Tọ́pẹ́ ti wá fi mẹ́sẹ̀gì kan sílẹ̀ fún mi kó tó kú. Mẹ́sẹ̀gì náà ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yìí. Mọ́mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá gbókù mi nílé, kó lè sin mí dáadáa, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ẹ kàn máa bọ̀ straight, ẹ bá ti dé junction yẹn to the left, ẹ jọ̀ọ́. Kí n jẹ́ kó wá gbé òkú òun nílé kán lè sin òun dáa. Tọ́ ẹ̀yin tèmi nílé a ṣì wà lórí ikú arábìnrin tí a mọ̀ sí Temitope Osoba. Arábìnrin yìí ó ti jáde wá tú àwọn àṣírí kankan tí a ò mọ̀. Ẹ wo orú voice note tí ó sẹ́ndì tí Temitope Osoba sẹ́ndì sí arábìnrin yìí kó tó dìbò jáde láyé. Arábìnrin ọ̀hún tiẹ̀ ti mọ̀ wípé òun máa kú, ìyẹn Temitope Osoba, tí ó ní wípé kan wá gbé òkú òun lélẹ̀. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ó gbòmìrún ó gbẹnu tán, ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ ká dẹ̀ tún gbọ́ àṣírí sí i. Mẹ́sẹ̀gì tóun ti kọ́kọ́ fílẹ̀ fún mi lẹ́yìn ìgbà tó ń ti gbé kúrò lọ́dọ̀ mi nìyẹn. Èmi ò rí mẹ́sẹ̀gì yẹn gbọ́, kò open. Mẹ́sẹ̀gì tẹ́mi lọ fílẹ̀ rè. Tí mi ò bá fẹ́ kó wá, mi ò ní kó wá rárá, Temitope. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Àwọn tó wà pẹ̀lú ẹ̀ náà kọ́ ẹ̀mí sùúrù. Bàbá aládùúrà kú tó ẹ̀dì gbogbo sí anes. Ojoojúmọ́ là ń ṣe sáfíìsì níbẹ̀ ní abúlé Ẹ̀gbá. Mi ò lè sọ pé kó gbéra kó tó máa bọ̀ lábúlé Ẹ̀gbá. Ni mo ṣe ní kó máa bọ̀ ní chọ́ọ̀chì ń bí. Mo ti mọ̀ pé mo máa dé sí bí màá gbé ẹ láti bí màá gbé ẹ lọlé. Ẹ máa kọ́ ẹ̀mí sùúrù. Níbo ló wà? Mẹ́sẹ̀gì yẹn ni last message mi tí mo drop fún pé kò dúró. Ẹni tí ó wá ń pè mí yẹn tó gbé Tọ́pẹ́ kò lé yẹn 12 ló head number ẹ̀ máa wá number ẹ̀ jáde. Kò pè mí pé ọmọ tí àwọn gbé wá sí ọ̀dọ̀ yín táwọn ò bá yín nílé ẹ̀ pè mí kó ṣaláìsí. This is the video tó send sí mi nígbà tó ń gba drip tó sùn sílẹ̀ ńlẹ̀. Ẹ̀wọ̀n drip tí mo gbà lọ́dọ̀ lílé méjì láàárọ̀ yìí nọ́ọ̀sì tí wọ́n fún mi ní injection béèrè. Màámi, gbogbo kíní yẹn tó bá ń sẹ̀ǹdẹ̀ sí mi, mi ò lè wo níran kí n ní kó má wá sọ́dọ̀ mi. Abíamọ ni mí, mi kì í ṣabíára. Ẹni tó ní feelings ni mí. Okay, this is another video. Don't send before that video. Mo fẹ́ kó ní kálukú kẹ́ listen sí. Because I'm not in position to come out and do all these things. But mo rí àwọn videos kan and mi ìfẹ́ nǹkan. Well, God knows the best. Mommy, people that stay. Bẹ́ẹ̀ títí
èmi àti wọn tí ẹ bá ní confrontation kọ̀ọ̀kan rí. Báyìí, a tún lọ sí pátí láàárọ̀. Godfather ọkọ mi pè mí. Mo ní kí ló dé tí mo ṣe blọ́ọ̀kì àbúrò ọkọ mi. Ẹ sọ kókó. Yes, I blocked her because nígbà tó bẹ̀rẹ̀ gbogbo wa láwọn ẹ̀kọ́ pẹ̀lú pé mo ń ta sùtánà. Ẹ̀kọ́ pẹ̀lú pé mo ń ta omi. Ẹ̀kọ́ pẹ̀lú pé mo ń ta drink. Bẹ́ẹ̀ mo wò pé kí n máa ṣàwọn ọkọ yìí láti fi sọ́pọ̀tì ọkọ mi sọ́pọ̀tì ara mi because mi ìṣàlẹ̀ jáde mọ́. Mi àlọ́bẹ̀rẹ̀ owó lọ́wọ́ àwọn èèyàn mọ́ bí ti tẹ́lẹ̀ because I'm already married. Kí ni mo ṣe? Ẹjọ́ tó mi sọ̀rọ̀ mi bó tún ṣe lè ṣe mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe